òbí tó bá láǹfààní pé ọmọ rẹ̀ ó kọ́ sí ọwọ́ ní Nàìjíríà tá a wà lónìí kó jẹ́ kọ́ ọmọ ó lọ kọ́ sí ọwọ́ ìmọ̀ràn gidi ní because tí wọ́n bá ní nǹkan kan méjì mẹ́ta tí fi ń pawọ́ dà yóò mọ̀ rí nǹkan jẹ irú èmi tí mo dún nǹkan ní pé mi náà mọ̀ sí ọwọ́ bí wọ́n ti máa ń rún sauce everything ni èmi náà rí nǹkan tí màmá ṣe é sì mi mọ̀ pé bóyá ìjọba bá fún mi níṣẹ́ nìkan mo tó rí pé mi ò láǹfààní àti kọ́ sí ọwọ́ nígbà tí mo wà kékeré mo ló ń affect presently now. igbó tó wà ń bí ó tó 10 acres ó nìyẹn tó lọ kí la fẹ́ fi sí ènìyàn lè rokorokoro 10 acres ó fẹ́ parẹ́ ni bọ́tọ́ máa ẹ́ńjìn ni o owó ni o àwọn ìrànlọ́wọ́ tíjọba lè ṣe fún wa kó nǹkan tá a bá ń rí lóko yìí a lè dá jẹ ṣèbí gbòó náà la máa gbé lọ ìpínlẹ̀ ajẹ́ńbẹ̀ local government ajẹ́ńbẹ̀ ìjọba àpapọ̀ ajẹ́ńbẹ̀ ìgbà tí ó ṣàgbára ńkọ́ ilẹ̀ kan wà ń bẹ̀ kan wéṣì kalẹ̀ síbẹ̀ kò ṣàgbára tá a lè fi ṣe so bóyá tí ìgbà tí àìríṣẹ́ yìí náà bá pọ̀ ọ̀pọ̀lọpọ̀ adarí wá sóko á padà wá ṣiṣẹ́ yìí torí pé iṣẹ́ tó dáa ni. àwọn ọ̀dọ́ tó tọrọ kàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀lẹ ni wọ́n ò fẹ́ ṣiṣẹ́ kankan rówó pín tí a bá ti rówó pín ó ti tẹ́ wọn lọ́rùn. tẹ́ bá wo Nàìjíríà dáadáa lọ́dún ìta wà oríṣiríṣi ilé ìwé náà ń dálẹ̀ tí àwọn èèyàn tẹ̀lé iṣẹ́ ṣe gbogbo àwọn tó ń dúró lórí ìtẹ̀ lórí ìdó èyí tó ní OND wà nù wọn èyí tó ní NC wà nù wọn èyí tó ní HND wà nù wọn kò sí ètò iṣẹ́ ṣe nù wọn ẹlòmíín ìwé ẹ̀rí rẹ ti lò bí ọdún 8 nulẹ̀ tí ó sì tún wà lórí pé wọ́n wá sí káàkiri náà ni.